bí kùránì ṣe tóbi tó ní ládájú àlùwàlá lọ yẹn àlùwàlá lọ̀gá ẹ̀ bá sàlátù ṣíṣe ṣe jọ́gá àlùkùránì lu ọ̀rọ̀ tí ò yáwọn èèyàn ó ń jẹ́ kọ́rọ̀ máa dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́. Báwo ló ṣe máa sọ pé Ọlọ́run ó sọ̀rọ̀ ó wá ní àsàlátù tá ń ṣe fún ẹrú ẹ̀ ó ju ọ̀rọ̀ báwo làlùwàlá ṣe ju kùránì lọ. Àbọ̀ mọ̀ pé tó bá lálùwàlá ò ní kùránì àlùwàlá kéré ju kùránì lọ àmọ́ láìsí àlùwàlá ò ní kùránì. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló jẹ́ tó bá ṣe àsàlátù fún ànẹ́bì gbogbo ẹ̀sìn tó bá ṣe ò ní kọ́rọ̀ lè yé yín torí ọ̀rọ̀ yẹ́lò míì ọlá ló ń wò òfin làwa ń wò. Tàbá fẹ́ kọ́lé 25 stories from the first story to the 25th owó tá a ná sí mélòó lówó tá a fi ṣe foundation nínú ẹ̀. Tí ò bá sí foundation yẹn ṣé ilé yẹn ó láǹfààní tó bá ní foundation ò ní. Alhamdulillah, adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Atọ́rọ̀kẹ́ àti gẹ̀fà Nabi Muhammad sallallahu alaihi wasallam, ike Allahu azza wa jal, àtúrẹ́ ilé jẹta rẹ̀ kuma bá Nabi Muhammad, kuma bá wọn rálẹ̀ rẹ̀ kúsùn bá wọn sọ̀hábà rẹ̀. Ẹyọ mọ̀ yawa nínú Islam lórí súnà Nabi Muhammad sallallahu alaihi wasallam. Akira wa ikpe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bá ti mọ̀ sọ, ikpe ní lára tẹ́lẹ̀ ṣe fún wa barakallahu fikum, wọn náà nípa àwọn olólú ibi, èyí tàn sọ láti fi ṣàlàyé sàn lọ́bẹ̀ ẹ̀dá yìí. Ẹ má bá wa tànká, kí àǹfààní rẹ̀ kò lè bá kálí kó sì lè bá ká oko. Gbogbo alágbọ́n tí ìkánnú àwọn Tìjàníyà yìí sọ, àfáàdéǹde gbogbo alágbọ́n tí wọ́n sọ nípa pé àsàlátù ṣíṣe ìṣàsàlátù fànàbí oye ipò lọ́lá ju Kùránì lọ, ipò lọ́lá ju ìrun lọ, ipò kódà àlùwàlá lọ́lá ju ìrun lọ. Wọ́n wá sọ pé bó ti wà nínú òfin ẹ̀sìn ìsìláàmù nù. Àmọ́ ìsìláàmù yìí tí wọ́n ń sọ ò bóyá ẹ̀sìn Tìjàníyà tí Ahmadu Tìjàní tó fòkọ ànábì dálẹ̀ ní ẹ̀sìn kèfèrí burúkú yun, bóyá ẹni tí wọ́n rí fà sínú Allahu a'lam. Oye, àmọ́ tó bá jẹ́ nú ìsìláàmù èyí tá lọ́bẹ̀ ẹ̀dà fi rán ànábì sallallahu alaihi wasallam, tó bá jẹ́ nú ìsìláàmù èyí tá lọ́bẹ̀ ẹ̀dà tó fi rán ànábì tó sì sọ Kùránì kalẹ̀ fún pé kó fi pe àwọn èèyàn sínú ìsìláàmù ọ̀hún, tó bá jẹ́ nú rẹ̀ ní ìsọkúsọ gbà òun ní tẹ̀sán. Oye, so kìí ṣe ìsìláàmù nìyẹn. Nítorí pé al-Qur'anul Karim ẹ máa nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ Allah bẹ́ẹ̀ dání. So ọ̀rọ̀ Allah bẹ́ẹ̀ dání. Al-Qur'anul Karim kalamullahi hurufuhu wa ma'ani. Qur'anul Karim ọ̀rọ̀ Allah bẹ́ẹ̀ dání harafi rẹ̀ àti kíni àti àwọn ìtumọ̀ rẹ̀. Oye, Al-Qur'anul Karim kìí ṣẹ̀dá bí àwa àbí bí ẹ̀yin àbí bí nǹkan mi nínú tá Allah bẹ́ẹ̀ dáadáa. So ọ̀rọ̀ Allah bẹ́ẹ̀ dání tó yẹ sí pé àtàrà zátù àtinú zátù Allah bẹ́ẹ̀ dá ló ti ṣe kíni ló ti jáde. So a wá ní gbé nǹkan kan lékè, a sì ní gbọ́lá fún nǹkan kan lékè in tó já sí wípé látara zátù Allah bẹ́ẹ̀ dá ló ti ṣe kíni ló ti jáde. Oye, so bí ọ̀rọ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So al-Qur'anul Karim Allah bẹ́ẹ̀ dá sọ fún al-Qur'anul Karim ipe bal huwa Qur'anun majid fi lawhin mahfuz. Abẹ́gbọ́ Qur'anu yóò al-Qur'ani kan ní tó yá sí pé ó tóbi púpọ̀, ó tóbi gidigidi fi lawhin mahfuz, ó sì wà nínú lawhul mahfuz tá ti ṣe kíni tá ti ṣọ́ síbẹ̀. Oye, aburú kankan ò lè ṣe ń bí tá ṣe kíni tá ṣọ́ sí. So now ìwá sọ pé ìṣàsàlátù fún ànábì ju Kùránì lọ, ẹ gbọ́dọ̀ mú ẹ̀rí rẹ̀ wá. Bẹ́ẹ̀ ṣe sọ pé nínú ìsìláàmù yóò, bẹ́ẹ̀ ṣe sọ pé nínú òfin ẹ̀sìn yóò, ẹ gbọ́dọ̀ mú ẹ̀rí rẹ̀ wá nínú òfin ìsìláàmù pé tọ̀ nínú òfin ìsìláàmù ibi tí ìṣàsàlátù fún ànábì ti ju Kùránì lọ rẹ̀. Oye, so Kùránì lọ́lá ju ọ̀rọ̀ èyíkéyìí lọ tẹ́ bá lè wù kẹ́ mọ̀ lórílẹ̀ ayé yìí. Kéyìí Kùránì ó lọ́lá ju at-Tawrah àti Injili lọ. Ẹ mọ̀ pé at-Tawrah náà ọ̀rọ̀ Allah bẹ́ẹ̀ dá ní àbí? Oye, but Allah bẹ́ẹ̀ dá gbọ́lá fún Kùránù lékè àwọn ọmọ yẹn. Oye báyìí. So now bákan náà ẹ sọ pé ìṣàsàlátù fún ànábì lọ́lá ju ìrun lọ. Ìṣàsàlátù fún ànábì ò lọ́lá ju ìrun lọ. Oye, ìṣàsàlátù fún ànábì kò lọ́lá ju kíni, kò lọ́lá ju ìrun lọ. So ó kàn já sí pé nínú ìrun oye èèyàn gbọ́dọ̀ ṣe àsàlátù fún ànábì tó bá ti di bí at-tashahhud al-akhir,
amma an tufaddala salatu ala an-nabi ala as-salawat al-khams fala. ṣùgbọ́n kéèyàn gbọ́lá fún ká gbọ́lá fún ìṣàṣàlátù fún Ànábì lékè ìrun wákàtí márùn rárá àti rárá kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. nítorí pé kíni nítorí àwọn hadithi tó wá so àtàwọn ẹ̀rí tó wá lórí bí lórí bí ìrun ṣe kíni bó ṣe pàtàkì tó, so àtàwọn wa'id tó le tí ń bẹ́ńbẹ́ ipé téèyàn bá gbé kalẹ̀ yóò di kèfèrí, yóò ṣe kíní kan gẹ́gẹ́ bí Jabir ibn Abdullah al-Ansari gẹ́gẹ́ bó ṣe gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ tí bàbá rẹ̀ náà gbà wá látọ̀dọ̀ Ànábì ìgbàna sọ́lámù sọ pé alfarku bayna al-muslim wa bayna al-kufri wa shirki tarku as-salah. ìyapa tí ń bẹ láàrin mùsùlùmí àti kó ṣẹbọ àti kó ṣe kèfèrí òun náà ni kó kàn fi kíni kó kàn fi ìrun lẹ̀. so لا يكفر من ترك الصلاة على النبي لكن يجب عليه أن يصلي على النبي صلى الله عليه وسلم. ẹni bá gbé ìṣàṣàlátù fún Ànábì lẹ̀ kò tí di kèfèrí oye ṣùgbọ́n ọ̀ràn yẹn ni fún kó máa ṣàṣàlátù fún Ànábì sallallahu alayhi wa sallam. so bákan náà ó wà nínú musnadu al-imam Ahmad rahimahullahu ta'ala oye báyìí so ìkànnù àwọn sahaba Ànábì bá Ibn Hasib tí mi bá ṣí oye so ó gbà wípé náà sálàmù sọ pé al-ahadu alladhi baynana wa baynahum ipe covenant tí ń bẹ láàrin àwa olùgbàgbọ́ òdodo àti àwọn kèfèrí oye òun náà ni kíni òun náà ni as-salah faman tarakaha faqad kafar. ẹni bá fi lè pàtì tó gbé jù sílẹ̀ oye ó ti di kèfèrí, ó ti ṣe kíni ó ti di kèfèrí. so kò wá síbi kankan tẹ́ ti rí pé ẹni tó bá gbé ìṣàṣàlátù fún Ànábì lẹ̀ tí ó ṣe ó ti di kèfèrí kò sí. so ó kàn já sí wípé eléyìn yóò máa tọ́ka sí pé ń tọ̀hún kò lẹ́kọ̀ọ́ pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam. oye yu'addu dhalika min al-jafaa oye báyìí so ẹgbẹ́ náà sálàmù ṣe sọ nínú hadith tó lálàáfíà pé rughima anfu rajulin dhukirtu indahu wa lam yusalli alayya. so ṣùgbọ́n ká wá gbé ìṣàṣàlátù fún Ànábì lékè ìrun kíkí rárá àti rárá so aburú ní bẹ́ndì rẹ̀ pẹ̀lú ìròrí tó já sí wípé ń bẹ́nu Tìjàníyà ní ìròrí ìmá fi àsàlátù fún Ànábì ìmá fi rọ́pò kíni ìmá fi rọ́pò ìrun kíkí àti ìròrí ìmá gbé Salatul Fati ìmá gbọ́lá fún lékè kíni lékè Qur'anul Karim gẹ́gẹ́ bó ṣe wà nínú Jawahirul Ma'ani àtàwọn tírà Tìjàníyà mi. so ibi tọ́rọ̀ bá ti ń bọ̀ ń gbà mí yóò mọ̀ tọ́ka sí kí ni in tí ẹni tó sọ̀rọ̀ kí ni tó fẹ́ wí gangan. so in tí àfáà yìí wí ní àfáà Dende oye so èmi ń sọ pé ó lè má já sí pé in tí wọ́n fẹ́ gbé kalẹ̀ gangan nù àmọ́ nítorí àwùjọ tí wọ́n wà nítorí nínú Tìjàníyà tí wọ́n ń ṣe so Salatul Fati ó lọ́lá ju Qur'anu lọ oye báyìí. so nínú Sufi Tìjàníyà tí wọ́n ń ṣe ìrun kíkí kò jámọ́ nǹkankan káyì nínú Sufi generally. so tá bá ṣe kíni tá bá tọwọ́ bọ̀ jíndò tá tọwọ́ bọ̀ Sufi ní ti ìtọwọ́ bọ̀ tabẹ́ẹ̀lé àwọn tíra ní ń bẹ wájú ìtàmọ̀ tọ́ka sí pé ẹwọ́ máa ṣe ń rárun láre. so fún ìdí eléyìí so ìrun kíkí ó pàtàkì gan so ó pàtàkì gan ju ìṣàṣàlátù fún Ànábì lọ but ọ̀ràn yẹn ní kí ẹ máa ìṣàṣàlátù fún Ànábì níbi ìrun gan níbi tashahhudul akhir ó gbọ́dọ̀ ìṣàṣàlátù fún Ànábì. so ìyapa tẹ̀ tún wà láàrin àwọn àfọ́ onífẹ́kẹ́ pé ṣé ọ̀ràn yẹn ní kí yẹn ṣe àṣàlátù fún Ànábì níbi tashahudu gbẹ̀yìn àbí ọ̀ràn yẹn kọ́ oye. so àwọn Hanabila àti so Hanafiya tí mi bá ṣì àbí Maliki àwọn lọ síbi pé so ìgbé ìṣàṣàlátù fún Ànábì lẹ̀ níbi tashahud oye so ipe a máa bànújẹ́ oye wọ́n kà sínú kíni wọ́n kà sínú àwọn arkanu salah oye. then àwọn madhabu mi wọ́n lọ síbi pé rárá kò bànújẹ́. so fún délé irú nǹkan báyìí a lè gbọ́lá fún lékè kíni lékè ìrun kíkí pẹ̀lú àwọn ẹ̀rí tó so papọ̀ mọ́ ìrun kíkí àtàwọn wàhídù tó le tí ń bẹ lágbẹ̀rin rẹ̀ ìpẹ́ni tó bá gbé jù sílẹ̀ yóò ṣe báyìí yóò di báyìí láà oye kẹ́lù abẹ́ Allah bẹ̀rẹ̀ dà kó mọ́ ṣàfọ̀nà mayún kó sì ṣàlékún àgbọ́yìn kó sì dá yín padà wá síbi òdodo èyí tí ń ṣe Islam àti sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam.